Sunday Igboho kú ewu o, ewu náà kì í pa àwòdì ó kú ewu lórí táwọn èèyàn ọmọ Yorùbá olólùfẹ́ Sunday Igboho ń kọ báyìí o látàrí bí ó ti rí ìyọ̀ǹda òmìnira gbà kúrò láhàámọ́ gbèdéke tí ó wà lórílẹ̀‐èdè olómìnira Benin Republic. ẹ kú oríire o. Ajìjàgbara fómìnira ilẹ̀ Yorùbá ní Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Igboho ti rí ìtúsílẹ̀ òmìnira rẹ̀ gbà kúrò nínú gbèdéke àhámọ́ tí ó wà lórílẹ̀‐èdè Benin Republic lẹ́yìn ọdún méjì sangiliti. Ajá tó relé ẹkùn tó bọ̀ ńṣe ló yẹ kí a kí kú oríire lọ̀rọ̀ náà rí. Níṣe ni ìdùnnú ṣubú layọ̀ fún púpọ̀ ọmọ Yorùbá nílé lóko lódò látàrí bí ajìjàgbara fómìnira ilẹ̀ Yorùbá ọ̀hún olóyè Sunday Igboho Òòṣà ṣe rí ìtúsílẹ̀ gbà kúrò nínú gbèdéke tí ó wà lórílẹ̀‐èdè Benin Republic lẹ́yìn ọdún méjì sangiliti tí wọ́n ti fòfin gbé lásìkò ìṣèjọba ààrẹ àná ààrẹ Muhammadu Buhari. Sunday Igboho ló jẹ́ kó di mímọ̀ fún àwọn èèyàn lọ́jọ́ àìkú Sunday nínú àtẹ̀jáde kan tí ó gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ pé òun ti rí ìtúsílẹ̀ gbà lọ́nà tó bá òfin mu tí òun sì ti ní àǹfààní báyìí láti kúrò nílùú Kotonu tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Benin Republic wá sí orílẹ̀-èdè Nàìjíríà tàbí lọ sí àwọn orílẹ̀-èdè mìíràn tí ó wù ú láti lọ. Igboho sọ nínú ọ̀rọ̀ rẹ̀ náà pé òun ti ní àǹfààní láti darí padà sórílẹ̀-èdè Nàìjíríà àti láti ṣàbẹ̀wò sáwọn orílẹ̀-èdè mìíràn tí òun bá fẹ́ lágbàáyé. Ó ní òun ti gba ìyọ̀ǹda òmìnira lọ́nà tó bá òfin mu láti fi orílẹ̀-èdè Kotonu sílẹ̀ wá sí ilẹ̀ Yorùbá lórílẹ̀-èdè bàbá òun tí í ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Tí a ò bá gbàgbé a ó rántí pé ìjọba orílẹ̀-èdè Benin Republic ló fòfin de Sunday Igboho Òòṣà lórílẹ̀-èdè wọn náà lẹ́yìn tí àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣèkọlù sílé rẹ̀ tó wà nílùú Ìbàdàn. Ìkọlù ọ̀hún ló yọrí sí ìpàdánù ẹ̀mí àwọn èèyàn kan nílé rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ náà ba dúkìá olówó iyebíye jẹ́ nílégbèé rẹ̀ náà tí wọ́n ṣe àkọlù sí. Ìkéde ìwọ́de òmìnira orílẹ̀-èdè Yorùbá ìyẹn Yorùbá Nation ní Sunday Igboho Òòṣà kéde rẹ̀ lóṣù kẹta ọdún 2021 tí ó di àpọ̀nmọ́ lọ́wọ́. Sunday Igboho ló ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìpolongo náà láti fi pààlà láàrin àwọn Fúlàní darandaran àti darandaran tí wọ́n ń ṣàkọlù sáwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n ń pa wọ́n tí wọ́n sì ń jí wọn gbé tí ó sì ṣe bẹ́ẹ̀ kìlọ̀ fáwọn Yorùbá tó wà ní ẹkùn ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò láti darí padà sílé bàbá wọn tí í ṣe ilẹ̀ Yorùbá. Báyìí ní ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fẹ̀sùn kàn wípé ó fẹ́ da ìlú rú tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe àkọlù sílégbèé rẹ̀. Lásìkò ìkọlù náà làwọn àjọ DSS ọ̀hún sọ pé àwọn ṣàwárí àwọn ohun ìjà ìbọn AK-47 àwọn ìbọn ìléwọ́ àtàwọn ọta ìbọn pẹ̀lú àwọn oògùn abẹnugọ̀ngọ̀ nílégbèé ọ̀hún lásìkò tí wọ́n ṣàkọlù náà síbẹ̀. Sunday Igboho ọ̀hún ni wọ́n fi gbọ́rọ̀ òfin gbé ní pápákọ̀ òfurufú orílẹ̀-èdè Kotonu Benin Republic nígbà tó ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí ara rẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Germany. Láti ìgbà náà ni ó sì ti wà níbẹ̀ jẹ́jọ́ lórí ẹ̀sùn gbígba ọ̀nà ẹ̀bùrú wọ orílẹ̀-èdè náà àti àwọn ọ̀kan òjọ̀kan ẹ̀sùn mìíràn tó ní í ṣe nípa jíjẹ́ àjòjì lọ́nà tí kò bá òfin orílẹ̀-èdè náà mu. Àmọ́ lọ́wọ́ báyìí lẹ́yìn nǹkan bí ọdún méjì sẹ́yìn tí Sunday Igboho ti wà lórílẹ̀-èdè ọ̀hún nínú ìhámọ́ gbèdéke pé kò gbọ́dọ̀ forílẹ̀-èdè náà sílẹ̀ títí wọn ó fi ṣe ẹjọ́ rẹ̀ bóyá àre tàbí ẹ̀bi. Ṣùgbọ́n Igboho ti padà gba òmìnira ìyọ̀ǹda kúrò lórílẹ̀-èdè náà tí ó sì ti lè lọ orílẹ̀-èdè ibikíbi tí ó bá fẹ́ láti lọ lórílẹ̀-èdè àgbáláyé. Ẹ kú àdúró tì mí Ọlọ́run mo bá mi dúró ti gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé pátápátá. Mo dúpẹ́ lọ bàbá mi Bánjí Akíntóyè, our hero father, bàbá dáadáa, bàbá lálùbáríkà. Ẹ̀mí yóò gùn fún mi bàbá, ẹ pẹ́ fún mi, ẹ jẹun àwọn ọmọ yín, ẹ gbé wa délẹ̀ lérí láti Ọlọ́run ni. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ilé lẹ parí ẹ̀, ẹni ẹlẹ́nu nígbà ṣe. Mo dúpẹ́ lọ gbogbo àwọn ẹgbẹ́ YSDM pápátá torí wọ́n ní wọ́n ń bínú pé mi kí àwọn míì tó fẹ́ kí mọ́ kí yín tá lè mi tí mi ní kí yín. Ẹ dúró tì mí, ẹ náwó ẹ nára lé mi lórí ìwà ní dúró mi ní kí yín. Mo gbọ́dọ̀ ṣe fídíò tí special ni. Mo kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ YSDM látòrí bàbá mi Ayélóge, bàbá Ayélóge, bàbá ní mo pe bàbá lóru bàbá ó gbé. Bàbá mi Òkè bí ọ̀run, Dr. Òkè bí ọ̀run. Mo kí yín gan. Mo kí yín gan. Ojú ò ní tì yín láéláé. Inú mọ́tò mo sì wà náà, mo ti wà ní Germany confirm pẹ̀lú àwọn family mi. Mo wà pẹ̀lú àwọn family mi, a ṣe ń lọ lé ni.
bàbá dáadáa, bàbá wa hero, bàbá Akíntóyè, bàbá dáadáa. Ẹni nígbà ṣe mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká parapọ̀ báyìí lọ́wọ́ kan, ojú ọ̀gbọ̀rọ̀ tiwa, ká mọ̀ bára wa jà gbogbo òfin ìjà tí máa ń bẹ, bàbá ẹ̀yin lólórí wa, ẹ parí gbogbo ìjà pátápátá. Ohun tá à ń dúró dè ti dé, èmi ọmọ yín ti dé padà, mo ti dé padà, mo ti dé padà, no going back lọ́rọ̀ Yorùbá, àṣìlọ́kọ̀ ẹrú Fúlàní mọ́, bàbá mi ẹ̀mí yóò gùn, mo sọ fún yín, inú mọ́tò làwọn báyìí, ẹ tẹ́ mo dúpẹ́, mo ní kí gbogbo lé ní, mo kí gbogbo ẹgbẹ́ wáṣẹ mo ẹ má bínú bàbá mi o, ẹ̀yin mọ̀mọ́ mi tẹ wà ń bẹ ojú òní tiyín o, ẹ kú náwó ẹ kú náírà, ẹ dákun, dókítà Òkèbí ọ̀run òkè dára, bàbá mi ayélujáde màá tún yín kí lọ́tọ̀ tí n bá délé, ẹ ṣé mo dúpẹ́ bàbá, ẹ ṣé ẹ kú pàdé, ẹ ṣé gan, orúkọ mi ni Sunday ọmọ yín Igboho. Ayọ̀mídé ọkọ̀ ọ̀rọ̀pọ̀ ọkọ̀ tó rọ̀ sí, mo ti dé padà, mo ti dé Igboho ṣá. Mo dé ìyá mi, yẹ̀yẹ́ dára, mo ti dé ti Ọlọ́run dára, mo dé ti Ọlọ́run báyìí. Kì í ṣe Sunday kú tó númọ́ o, Sunday ìjà máa ti ta lọ́sọ̀nà. Gbogbo tó ṣẹlẹ̀ sí mi láyé bẹ́nu kádàrá mi ni, kì í ṣèyàn, kì í ṣe kọ́mẹ́ntì kẹta o. Ìtúsílẹ̀ mi dẹ̀rẹ̀, ọwọ́ Ọlọ́run tó mú mi lẹ̀ náà ló ti wá. Ọwọ́ lọ́wọ́ ẹni kankan. Ìtúsílẹ̀ mi ò wá lọ́wọ́ anybody, ọwọ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi lẹ̀ fúnra ẹni. So ẹ gbàgbé wọ́n fẹ́ ṣẹlẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé bàbá Akíntóyè ṣàdéhùn, bàbá dáadáa. Bàbá dáadáa. Bẹ́ẹ̀ báyìí, kí ni kò ń bẹ́ẹ̀ náà, wọ́n náà ló dìdì ní kò ń bẹ́ẹ̀ náà délẹ̀ Yorùbá. Èmi náà nílẹ̀ lídì bàbá mi délẹ̀ Yorùbá padà láti Ọlọ́run. Lágbára Ọlọ́run. Yorùbá káàkiri àgbáyé, àtọ́gbà àti òye. Fọkàn fẹ́ kẹ́ sọ fún gbogbo àwọn mídíà wa àsìkò yìí, kì í sásìkò táwọn bú àwọn àgbàlagbà. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tí ń bú àgbàlagbà kọ́ lọ sára, kọ́ lọ mùsùlùmí báyìí. Gbogbo ẹni tó bá ti mídíà tó bá ti bú àgbàlagbà, ayọ̀ kó nu mídíà tí akọ́dá dúró kọ́ mọ sẹ̀kẹ́ ìbú tiẹ̀, ó ti di rọ́bì àtọ́ ti. Ó ṣe wà nìyẹn. Ó ṣe wà nìyẹn tó ṣá. Fẹ́ ká fẹ́ni kankan bú ọba tàbí bú jòyè kankan for now. Ẹ sọ pẹ̀, kí ẹ ṣe for now fẹ́ for ever. A fẹ́ gba ẹ̀tọ́ àwọn bàbá wa fún wọn padà lọ́wọ́ àwọn tí àwọn ọ̀dẹ̀lú èèyàn tó ń padà lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ lọ sùn. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ Ìgbòho Ṣàmájàsọ́lá Aládìsá, ọmọ akíkanjú wa nílẹ̀ Yorùbá, kábíyèsí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrìn àjò ti ń tẹ̀síwájú nìyẹn, bí mo ṣe lè announce tèmi nìyẹn. Ìrìn àjò ti ń tẹ̀síwájú, ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n àti yẹ̀yìn onílàákàyè, àmọ́ don't ask details about him from me. Mi ní details lọ́wọ́, details tó bá dẹ̀ wà lọ́wọ́ mi, inú lóko ẹyẹ ń gbé, kò jù bẹ́ẹ̀ lọ. So ìwọ tó bá ní details lọ́wọ́ jó mọ inú ẹ̀, wọn béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀gbẹ́ni. So tó bá di tí wọ́n bá débi tó yẹ kán dé náà fún oníkàn á tó fẹ́nu ara ẹ̀ sọ pé nǹkan báyìí ibi báyìí ló ń wà, nǹkan báyìí ló ń fẹ́, torí pé olóyè Sunday Igboho ṣetán láti farapamọ́ fún ọmọ Yorùbá kankan, àmọ́ ẹ mọ̀ pé ó gbọ́ngbọ́n, àárín ọ̀rẹ́ ni ọ̀tá wà. So bọ̀ pé gbogbo awuyewuye tẹ́ ń gbọ́ pé ṣé olóyè Sunday Igboho ti tẹ̀síwájú, ṣán ti bá ti wọn lọ, ṣán ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti tẹ̀síwájú, kò jù bẹ́ẹ̀ lọ. So fáǹfààní eléyìí, ẹ̀yin ìṣọ̀kan ọmọ Oòduà ní London, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní gbogbo ìgbà, ẹ tún ti ṣe bẹ́ẹ̀, ẹ sẹ́ndì owó fún mi láti fún olóyè Sunday Igboho ní àárọ̀ Monday. Ẹ yẹ kí n wo date ní today is 9 October 2023. Ẹ sẹ́ndì 405 sí mi láti fún olóyè Sunday Igboho. Now mo ti fi jíṣẹ́ bógo ṣe ń jẹ́ tọlọ́hun. Account number Zainab tí mo fi sílẹ̀ tẹ́lẹ̀ yẹn ó dàbí pé kò ní ṣiṣẹ́ mọ́. Account number mi ni wọ́n fún mi ní àárọ̀ tí mo sẹ́ndì owó sí fún àǹfààní ẹni tó bá wù láti celebrate birthday olóyè Sunday Igboho. Ẹ kàn sí mi direct. So fún ẹ̀yin tí ẹ tún ṣe awuyewuye ní àárín gúrùpù tí wọ́n ti sẹ́ndì owó sí mi pé ṣé tán bá fowó yìí sílẹ̀ ṣé ó máa fi jíṣẹ́, kẹ́nìkankan má suspect èmi Saheed Ire nígbà tí bàbá mi gangan kò ti lè suspect mi, tí bàbá mi gangan tí ẹ ti wulẹ̀ dáùtù mi rárá, kẹ́nìkankan má dáùtù mi. Ìdí tẹ́ fi lè dáùtù mi rèé o, láti ìgbà tẹ́ ti ń ṣe Yorùbá Nation mi jalè anybody, mi sì gbowó anybody láì ní fi jíṣẹ́, láì ní fi ṣe nǹkan tẹ́ ní kí n ṣe. Tó bá jẹ́ pé kí n máa gbowó sápò bí
àwọn tó ti fi nǹkan kékeré ba ìtìtì ara wọn jẹ́ ni kì í ṣe irú mọ́tò tó yẹ kí n máa lò rè o olóyè Sunday Igboho mọ mọ́tò mi ò kékeré báyìí ni wájú rẹ̀ tiẹ̀ ti já gan wájú rẹ̀ ti já mo fẹ́ fi hàn yín ni ẹ̀ṣẹ́ ti rí mọ́tò wájú rẹ̀ ti já kí náà tiẹ̀ tún pè bóríṣì ẹsẹ̀ kan tiẹ̀ tún ti fọ́ gan òun ni ò jẹ́ mọ́ gbé jáde so ẹ dákun ẹ dábọ̀ ẹ ní dààmú kẹ́nìkan kan mọ́ suspect mi nǹkan tẹ́ ẹ bá fi rán mi ìsídà mo jíṣẹ́ mo sọ fún yín pé mo ti deliver ní àbí mi sọ fún yín ẹ gbàgbé wọ́n fi bàbá mi lólóyè Sunday Igboho tí mo sì nífẹ̀ẹ́ tí mo fi ọkàn kan tẹ̀lé ni kí gbogbo yín dẹ̀ mọ̀ àfẹ́ni tó bá kọ̀ mọ́ fẹ́ hùwà ìkà mò ń bọ̀ ló máa nóun fẹ́ suspect mi so àti jíṣẹ́ àárọ̀ yìí náà lẹ fi rán mi láàárọ̀ Monday náà ni mo sì deliver lẹ́sẹ̀kẹsẹ̀ no go slow so kò jù bẹ́ẹ̀ lọ happy birthday in advance to olóyè Sunday Igboho ọmọ ọkọ ní bàbá ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Nigeria can never work Nigeria can never work can't ever work wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn dojú wa rúbọ̀ tàwa gan ò nígbà nígbà kẹ́nìkan kan mọ́ gbọ́rọ̀ mátà ìjà ẹ̀sìn wá bá wa ní ìdí ẹ̀ ìkànnì wa nílẹ̀ Yorùbá kan tí a dẹ̀ ń ṣe nílẹ̀ baba ńlá baba wa náà láàmọ̀ ṣe so bóyá jẹ́ nìyẹn Yorùbá ni mí Yorùbá ni yín kájọ fọwọ́sowọ́pọ̀ Yorùbá máa gbòmìnira a máa kúrò lórí slave tí a wà yìí so mo kàn tún ní kí n jíṣẹ́ lẹ́yìn iṣẹ́ mega rally ní London mo trust yín mo mọ̀ pé digbí gan lẹ́yìn gan dúró ẹ̀yin gan kì í kẹ̀rẹ̀ rárá so kò ní bàjẹ́ ẹ̀yin ìṣọ̀kan ọmọ ọdún àmúdúpẹ́ ṣe o àpò ṣáṣá mùrà kò gbẹ rí àpò yín ò ní gbẹ o 405 lẹ fi rán mi sí olóyè Sunday Igboho gbangba ni mo ti ń sọ ìkẹlẹ̀ mọ̀ pé ó dá mi lójú so mo ti send ẹ̀ mo ti deliver ẹ̀ bàbá mi ní I trust you bàbá mi me sef I love you too kò jù bẹ́ẹ̀ lọ èyí tèmi ọ̀rẹ́ ìpàdé wa bí oyin ẹ sọ pé ó ti lọ ẹ̀yin fáǹsì mi ẹ mọ̀ sọ pé ọmọ mi náà fẹ́ fún ṣọ́ àwa àìsólè gbogbo ẹbí mi lẹ wọ́n rí pọ́blíkì àwa ọlọ́mọ jẹ́ inú àwa ń dùn Ìgbòho ṣá ti gba freedom inú àwa ń dùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orí bẹ́ẹ̀ Ọlọ́run kò dojú tì wá Ọlọ́run kò lè dojú tilẹ̀ Yorùbá ẹ gbà bẹ́ẹ̀ lóòótọ́ èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ àmọ́ ẹ gbàgbé o àwọn ọmọ kan sì wà nú ayé tó jẹ́ pé gíran ni wọ́n lóòótọ́ àmọ́ wọ́n lè ṣe nǹkan tí ò dáa òun náà ni ò jẹ́ àwọ̀ sọ àwọn tó ti fi túùtù kó yín lómi ọbẹ̀ lọ́wọ́ ti pọ̀ gan ẹbí yín náà kọ wàláì ó dáa bẹ́ẹ̀ ṣe sìkíọ̀ ara yín tẹ́ ṣe ń dáùtù yẹn náà dá ń gbà kankan àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé no doubt on me no doubt here bẹ́ẹ̀ ni ẹ̀yin ìṣọ̀kan ọmọ Oòduà bẹ́ẹ̀ ṣe July 1st náà nìyẹn tẹ́ sẹ́ndì ẹ̀ sí Brother Wisdom wọ́n fi jíṣẹ́ gbogbo ẹ̀ la kọ̀ǹfàmù ṣe rí àwọn àárín yẹn ẹ gbàgbé nǹkan kò lè rá ń bẹ̀ nítorí tó bá kàn wọ́n àwa gan mọ̀ tó bá kàn mí bí àwọn gan mọ̀ so ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ti ìkànnì wa ní Yorùbá a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé à ń láṣeyọrí bọ̀ náà nìyẹn Nàìjíríà ò fẹ́ nǹkan tó dáa òun láyé wọn náà ò ṣe dáa àmọ́ Ọlọ́run á kó Yorùbá yọ kúrò nínú slavery tá a kóra wa sí àwọn bàbá wa ayé àtijọ́ yẹn lọ ṣe mistake ẹ lọ ń tẹwọ́ bọ̀rọ̀ Nàìjíríà tẹwọ́ bò òmìnira 1960 kí ló wá dà báyìí gbogbo àwọn tó sì dá wàhálà ilẹ̀ ti lọ wọ́n ò sí láyé mọ́ Ọlọ́run aṣàánú wa o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o a kú oríire o gbogbo ọmọ Yorùbá a kú oríire o. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.